ṣàlàyé nǹkan. I want you to go along with me for probably 3 or 4, 5 minutes. Okay, sir. Nípa tí màmá wa Onítìrí, èmi ò ní kankan against wọn o. Mi ò ní kankan against wọn. Ṣùgbọ́n nǹkan tèmi kàn gbọ́ ni pé Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa, Yorùbá talk nìyẹn. Those are not technical talk. Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa, Ọlọ́run ti bá wa ṣe ọmọ Yorùbá ẹ máa yọ̀, ẹ máa jókè ẹ máa yọ̀ mọ́ pé is this not fallacy? It's a fallacy. Is this not nonsense? It's a nonsense. Níjọ́ wo lẹ gbalẹ̀ yín? Àwọn wo ló sàn àwọn olóró ta nǹkan tí mo ní against wọn nìyẹn. Tẹ bá fẹ́ bá a sọ̀rọ̀, ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ kíní kọ́kọ́kọ́ lélẹ̀, ọ̀rọ̀ reality lélẹ̀. Give us reality. That is my own problem. Àwọn èèyàn tó bá ń gbọ́ pé ẹ ti gbalẹ̀ yín, Ọlọ́run ti ṣe ẹ máa jó ẹ máa yọ̀. Àwọn ẹlẹ́ni tí à ń jẹ tọmọ bí Fúlàní máa pa àwọn kílẹ̀ tó mọ́. They are jumping up and down over what they call a mirage. Ó dàbí pé ẹ̀rìn lọ láàrin títì ń sìn, ẹ̀yin náà ti rí ẹ̀rọ mi, ẹ̀rọ dàbí pé ẹ̀rọ mi, bàtà ẹ̀bẹ̀rẹ̀ báyìí kò sómi mọ́, ẹ̀ tó gbẹ́ngbẹ́ tó rí omi yẹn lọ́ọ̀kan yẹn, that's a mirage. It's a mirage o. Tàbá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sòótọ́, that's based on that on Mama Onítìrí. Wọ́n ní Buhari ló máa wá declare wa ní September yìí tó bá ti wá sí kinní kan. Hello? I don't agree with that. Ó dà ìpọ́dẹ̀ tó ti sọ pé àwọn ń ṣeré àbáwọn ń jẹ́ ẹ̀gọ́ ni or something like that. Ní ibi tí àwọn èèyàn ti ń kú lọ́sàn-án lóru, lè torí pé a fẹ́ wà popular ká máa jẹ́ ẹ̀gọ́. That's my problem. Mi ò mọ̀ wọ́n rí wọn ṣẹ̀mí. Tí n bá rí wọn bá pé kí n dọ̀bálẹ̀ fún ọ ní kí n dẹ̀bọ̀ ọlọ́ọ̀ni kúnlẹ̀ fún ọ ní whatever. That is the kind of person that I am. I'm a respecter of people. Tó bá worthy of respect. Bẹ̀tà bá ń gba gbogbo ẹ̀ tá à ń dé mọ́ra wa gan la ń para wa. Ìyẹn ti tọ́ bẹ́ẹ̀ mi ò mọ Màmá Onítìrí rí wọn ọ̀dẹ̀ mọ̀ mi rí. Wọ́n bá ti fọwọ́ ohùn mi sí wọn àbí wọ́n bá ti send picture mi sí wọn good luck. Mi ò hate wọn. I want you to know that. Ẹ jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ́ kan. Nípa nǹkan tó jẹ́ èmi lógún gangan sìn ní ìtẹ́yìn náà dẹ̀ ti fi ti ara yín gbọ́ tí àwọn ọmọ Yorùbá gangan ti gbọ́ okay ṣé ó possible kí gbogbo àwa tí à ń pariwo pé a fẹ́ declare táwa ní abroad ṣó possible pé a lọ sí Nàìjíríà fẹ́ lọ declare alẹ́ wa ṣó possible kó ní kálukú gbéyàwó ẹ̀ grandma ẹ̀ fúráfúrá tó ti sápárá kúrò Nàìjíríà tó ti wà ní Canada tó ti wà US ní UK ní all over the world lamẹ́ríkà ṣó láti pé à ń lọ gbalẹ̀ wa yáyá mọ́mì dáàdì ẹ̀yin ọmọ kéékèèké yìí ẹja lọ sí ilẹ̀ Yorùbá a fẹ́ lọ gbalẹ̀ wa kẹ wá sọ fáwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ ní Amẹ́ríkà ní gbogbo ẹ̀ pé àwa mọ́ o àti lọ declare alẹ́ wa o tàbádẹ̀ ti gbalẹ̀ wa àgbàdà wa bí mọ́tò rí ìyà tó ń jẹ wá náà la ṣe ń ṣe bí number 1 ṣé yẹn possible náà àwọn wo náà fẹ́ lọ declare okay tí káàtẹ̀ wa ló possible kí gbogbo wa ká kóra wa báyẹn o gbogbo akọ òtòrò àwọn akọ òsí pẹ̀lú wọn o àwọn ní declaration ni mò ń sọ o tó bá possible gbogbo àtọ́ wà ní diaspora ká kóra wa ń bó láti fẹ́ pàdé aeroplane wa já wa ní ẹ jẹ́ ká dúró ní Lagos airport ká lè rìn lọ́nà kan. Ọmọọba Adó. Ṣé Tinubu square aláfẹ́ lọ ọkàn nínú àlọ́ Tinubu square tó rán pé wọ́n ní politician. Tafa Balewa square ńkọ́ no àlọ́ Amadu Bello kọ́ àlọ́ ọkẹ́ ẹja lọ sóṣòdì ẹja lọ sọ́jọ́ta ibi tá a fẹ́ declare nìyẹn kí lè fẹ́ declare. Òkè sọ ẹ wà lọ́jọ́ta ń sẹ́ni àwa ti dé láti diaspora gbogbo ẹ̀yàn ọmọ ogun ẹ̀ máa bọ̀ wá ti fẹ́ declare. Gbogbo yẹn ẹ̀nà flag sókè ẹ̀ ń pariwo lọ́jọ́ta àbí lóṣòdì àbí mile 12 wherever it is. Tí àwọn sójà bá gbàjọba ní ìgbà táwa wà ní kékeré rédíò Nàìjíríà ní o rédíò wa ò ní rédíò kìnìkan gbogbo orin àmì náà máa kọ pé èmi general kìnìkan mo ti gbàjọba báwo lẹ ṣe fẹ́ sọ níbi tẹ bá ti ń declare yẹn ẹ tó jó lórí yín tó gbé flag lọ tó mú microphone lọ́wọ́ pé èmi náà ọmọ Yorùbá yàn mú dẹ̀ tí wá láti declare láti gbalẹ̀ ni báwo ló ṣe fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ táwọn tó ń wà ní gbogbo òyìnbó tó àyàbá tó máa gbọ́ tí gbogbo Nàìjíríà máa gbọ́ táwọn Fúlàní gan máa tọ̀ sára pé àwọn Yorùbá kan ti dé tó ń sọ pé àwọn fẹ́ declare àwọn lè máa gbàgbọ́ lọ́wọ́ sójà máa gbàgbọ́ lọ́wọ́ ọlọ́pàá yẹn máa lọ dáná sun gbogbo ilé-iṣẹ́ sójà yín ó wà recorded it's not like I'm making this up ẹ rẹ́dì agbọ́dọ̀ gbalẹ̀ wa agbọ́dọ̀ gbàjọba wa ókè sọ ẹ wá declare lóyìnbó sí àbílọ́jọ́ tàbí mile 12 àwọn ọmọ Yorùbá tó kù ńkọ́ where are they so tẹ bá gbàjọba ń sìn tẹ wá yan lórí how you gonna do it then àwọn sójà tó ti wọ̀ pé ẹ ti wá rẹ́dì mo ti sọ fún àwọn ọmọ tó yẹ pé wọ́n sọ pé ẹ fún wa níjọba tó dáa ẹ ní kí ẹ ṣàṣì pa wá mọ́ kí ṣàṣì pa wá mọ́ wọ́n pa wọ́n ẹ̀yin tẹ wá lẹ́fẹ́ gbàjọba pátápátá mọ́ wọn lọ́wọ́ ń sìn tẹ́lẹ̀ tí ń lọ wọ́n sọ bẹ́ẹ̀ pé àwọn máa lọ yọ flag ní police station
tẹ́yìn tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá sọ fún kẹ́ ẹ kìlọ̀ fúnra àwọn èèyàn báyẹn jẹ́ pé fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn yín ṣòfò Fúlàní tó wà ní gbòó ní láti dìde Nigerian army náà máa di tó máa ṣe wọ́n bí ọṣẹ ṣe ṣojú. ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á ṣe wọ́n bó ṣe ṣe tó oníkàkú á dẹ̀ panu ẹ̀ mọ́. wọ́n wá sọ fúnjọba àgbáyé pé àwọn kan ti dé àwọn bàbá Akíntóyè àwọn ọmọ bàbá Akíntóyè torí tó bá ń pariwo declaration kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn kan àtàwọn forí pípé fọ́ lórí àjò yìí wọ́n á gbé fọ́tò Sunday Igboho sẹ́gbẹ́ kan wọ́n á gbé fọ́tò bàbá Akíntóyè sẹ́gbẹ́ kan àwọn náà wà láàrin I have all the picture here. àwọn ìjọba yẹn wá pé gbogbo ìjọba àgbáyé pé bàbá Akíntóyè àti Sunday Igboho àti Koiki Media ẹ lọ wo nǹkan tí Koiki Media wọn náà fẹ́ gbàjọba bàbá yìí ò dẹ̀ fà sọ pé àwọn fẹ́ fagídí gbàjọba rí bàbá Akíntóyè sọ bẹ́ẹ̀ rí. Sunday Igboho sọ pé òun fẹ́ fagídí gbàjọba rí ó kàn ní káyé fìyà jẹ àwọn èèyàn àwọn ni. now táwọn ìjọba yẹn bá dìde tó bá lọ kó àwọn bàbá níbi tó wà torí wọ́n máa present evidence wọ́n lọ bá jọba Benin àwọn bàbá yìí wọ́n ti fẹ́ da Nàìjíríà rú ẹ release wọn fún wa kí ló àmọ̀ tó máa ṣẹlẹ̀ sí àwọn bàbá oníbàbá àti ṣe Sunday Igboho tó àwọn tó dẹ̀ ń pariwo yìí ó dẹ̀ láìpẹ́ kan má kó ìyá àwọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn grandchildren wọn lọ sí Nàìjíríà láti lọ declare bóyá orí social media náà ti ń pariwo declare. Ṣàlàyé nǹkan. I want you to go along with me for probably 3 or 4-5 minutes. Okay, sir. Nípa tí màmá wa Onítìrí, èmi ò ní kankan against wọn o. Mi ò ní kankan against wọn. Ṣùgbọ́n nǹkan tèmi kàn gbọ́ ni pé Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa Yorùbá talk nìyẹn. Those are not technical talk. Ọlọ́run ti gbalẹ̀ wa fún wa Ọlọ́run ti bá wa ṣe ọmọ Yorùbá ẹ máa yọ̀ ẹ máa jókè ẹ máa yọ̀ mọ̀ pé is this not fallacy? It's a fallacy. Is this not nonsense? Nonsense. Níjọ́ wo lẹ gbalẹ̀ yín àwọn wo ló sàn àwọn olóró ẹ bá mi ṣe ẹ. Tẹ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ good morning Mojí Papi ọ̀rọ̀ reality good morning sir Jimoh Adé Ayọ̀mí. àwọn èèyàn tó bá ń gbọ́ pé ẹ ti gbalẹ̀ yín Ọlọ́run ti ṣe ẹ máa jọ ẹ máa yọ̀ àwọn ẹlẹ́ni tí àjẹsọ́mọ̀ fi Fúlàní máa pa àwọn kílẹ̀ tó mọ́. They are jumping up and down. Good morning, everybody. What they call a mirage. Good morning. Good afternoon. Good evening. That's a mirage. Ẹ bá mi share. Tá bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa sòótọ́. That's based on that on Mama Onítìrí. Yes. Wọ́n ní tí mo fẹ́ gbọ́ náà nìyẹn. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pé ẹ tún kú ojúmọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú dédé wò yìí. Àlàáfíà kọ́ mo bá yín bí ìyá mi èṣù bí ìyá arówó lè ojú òní tì yín ìyá mi Fúnkẹ́ ọlá òṣèbí kan ẹ mọ̀ rí àánú Ọlọ́run gbà ẹ bá mi share dáadáa ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó rìn gbogbo ẹ̀yin olólùfẹ́ ìran yín ẹ̀yin tẹ́ dúró gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà ìran yín ẹ̀yin tẹ́ sọ pé ìyà ò tọ́ sí ọmọ Yorùbá Ọlọ́run bá mi share ẹ má bá mi share ìyà kì í ṣomi ọbẹ̀ Ọlọ́run á gbà wá lọ́wọ́ ìyà Ọlọ́run dẹ̀ ti gbà wá àwa náà ní ká gbégbèsè kágbára wa ẹ má bá mi share ẹ má bá mi share ẹ má bá mi share àkókò rẹ̀ fún ìran Yorùbá láti ní òmìnira wa àkókò rẹ̀ fún ìran Yorùbá láti bọ́ kò lóko ẹrú ìgbé ayé tí Yorùbá ń gbé ara òrókun ara òródìyẹ àkókò rẹ̀ láti fòpin sí tí èmi bá sọ pé ara òrókun ara òró adìyẹ àtàwọn tá a wà ń lé àtàwọn tó wà nílùú òyìnbó ẹ gbọ́ ṣé ó rọrùn láìsí àwọn ará lóyìnbó àwa tá a wà nílé àlè mí ohun gbogbo tó yẹ kó ṣe ní ìrọ̀rùn tá bá gbèrò aago pé láti ilẹ̀ Nàìjíríà náà ti pè àyè ẹlòmíì á lọ sókè bí ò jẹ́ pé lágbájá wà lọ́síwítù lágbájá ṣe báyìí lágbájá ṣe tọ̀hún torí pé ara òrókun ara òródìyẹ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan kan lọ bó ṣe yẹ kó lọ ni ṣé ló yẹ ká máa péra wa ká máa rẹ́rìn síra wa ká máa yọ̀ síra wa lọ́rùn ìdí nìyí tí àwa fi dìde pé ìran Yorùbá gbọ́dọ̀ rí ògo wọn lò mo kí yín lẹ́ẹ̀kan sí mo kí bàbá Professor Banji Akíntóyè bàbá dáadáa tọ́lọ́run ọba mi gbéṣẹ́ fún tí mo bí mo ṣe máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló ti gbọ́ orú iṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́kọ̀ ìbẹ̀rù bójó tàbí kí n sọ pé wọ́n ti kíwọ́ bọ nǹkan ẹlẹ́gbin àti dìde wá di ìṣòro sí wọn lọ́rùn láti jí iṣẹ́ náà ṣùgbọ́n bàbá jáde ó gbọ́ ìpè láti gba ìran Yorùbá kò nínú oko ẹrú mo kí olóyè Chief Stadium Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá dáadáa tó ní ànító àti àníṣẹ́kù ṣùgbọ́n ó rí wípé àjọjẹ òdùbẹ́ nìkan ò ní ó dìde bami ambassador
ojú òní tì yín bàbá mi èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà ẹ mọ̀ jèrè lọ ní. mo jáde lẹ́ni láti sọ fún yín torí à ń gbọ́ ọ̀rọ̀ kan Ìjìnlẹ̀ Margot ṣe program kan lánàá torí pé wọ́n fẹ́ ṣe judgement fún àwọn Nàìjíríà because I believe I'm not in Nigeria pé èsì ìbò wọn ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tán pé èyí náà fẹ́ ṣe judgement ẹ̀. Ìjìnlẹ̀ wá sọ nínú program ẹ̀ pé Ìgbòho ti há ìbọn lé àwọn kan lọ́wọ́ káàkiri ilẹ̀ Yorùbá ká máa dà lúrú tí ò bá ti fẹ́ bọ́ àwọn kan àtàwọn kan. mo fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá wípé èmi gẹ́gẹ́ bí ìkan nínú àwọn tó ń tẹ̀lé Ìgbòho irọ́ ló wà ń díẹ̀. mo lè fọwọ́ sọ̀yà pé Ìgbòho kì í ṣe dàlúrú. Ìgbòho dẹ̀ àtàkì Nàìjíríà. ohun tí Ìgbòho sọ náà ni pé Yorùbá ń lọ ìtajìyà lọ́dà wọn tó. nígbà tá a ti bẹ̀rẹ̀ ìgbà tí Ìgbòho sì wà ní ilẹ̀ Yorùbá tá à ń rìn káàkiri from Ọ̀yọ́ state to Ogun state to Ọ̀ṣun state to Ondo state to Kwara to Ekiti. kò sí pé Ìgbòho attack anybody. kò sí pé Ìgbòho gbébọn síta pé ó yá ẹ lọ attack wọn bẹ́ẹ̀ ẹ lọ pa wọ́n pakúpa bẹ́ẹ̀ nọ́ọ́. gbogbo rally tí ọmọdé yẹn mọ́ ṣe peaceful ni àtẹlẹ́ ti bàbá Akíntóyè peaceful ni. àwọn dẹ̀ rìnrìn yẹn nígbà táwa tá a jẹ́ ọmọdé bá ní pé ohun tó ṣe fún wa yóò bí wa nú. bàbá ní ọ̀nà tí Yorùbá máa fi lọ ọ̀nà ìrọ̀rùn ni pé àwọn ò fẹ́ kí ọmọ Yorùbá kí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá túbọ̀ lẹ̀ mọ́ torí Nàìjíríà ti fẹ̀jẹ̀ ọmọ Yorùbá wọ́n ti tálẹ̀ lóríṣiríṣi ọ̀nà. ẹ mọ́ gbàgbé ìgbà tí bàbá Professor Bánjí Akíntóyè máa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n lọ sí UNPO tí wọ́n register Yorùbá Nation as number 45 kí rally tó bẹ̀rẹ̀. ìgbà tí rally dẹ̀ bẹ̀rẹ̀ ní Ìbàdàn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rally yẹn inú Mapo Hall láti fẹ́ ṣe pé káwọn ènìyàn dúró nínú Mapo Hall kó má dáa pé àwọn tó ṣe rally Yorùbá Nation ló ń dà lóru wọ́n nínú Mapo Hall yẹn ni ká ti ṣe. ìgbà tá a dé Mapo Hall àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ army ti wà ń bẹ̀ all the security náà ti wà ń bẹ̀. kí ló ṣẹlẹ̀ peaceful rally la wá fún àwa láti wá lẹ́ṣọ́ àwọn èèyàn wa ni kì í ṣe tìjà. àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ àtàwọn army tó wà ń bẹ̀ pé no gọ́ọ̀mẹ̀ntì ti sílì Mapo Hall tá a bá fẹ́ ṣe rally wa wọ́n wá náwó sí ẹ̀gbá títì pé a lè dúró mẹ́ẹ̀ká ṣe rally tá a fẹ́ ṣe lẹ́bàá títì not know pé wọ́n fẹ́ ran Yorùbá lọ́wọ́ ni. tó bá jẹ́ pé wọ́n allow wa láti wọnú Mapo Hall bóyá àwa tá a bá wà ń bẹ̀ àbá má pé 5,000 ṣùgbọ́n nígbà tó jójú títì ni àwọn tó ti ń expect something like that wọ́n bẹ̀rẹ̀ sí ń darapọ̀. rally ta sọ wípé kákan bíi 30 minutes rally yẹn gbà wá ní 4 good hours tàbí yí gbogbo ìgboro Ìbàdàn káàkiri. bí rally wa ṣe bẹ̀rẹ̀ sí ń bújọ nìyẹn. ìgbà tá a tún dé Ogun state àṣẹ kékeré èrò la rí ní Ìbàdàn. ìgbà tá a tún máa dé Ọ̀ṣun tọ̀ṣun tún ní pé kí tó Ogun state kó tún lọ dákẹ́. ìgbà tá a tún dé Ondo náà the same thing tèkìtì àgbáyàmúyàmú rally jẹ́ kánmọ̀ rally. ẹ lè gbọ́ kò sí nínú àkọọ́lẹ̀ pé Ìgbòho yànbọn tàbí ó gbébọn síta tàbí ó tẹ̀ sọ fáwọn ọmọ ìyá anybody tó bá ti attack anybody attackable attack ẹ padà no we call it peaceful rally tó dẹ̀ jẹ́ pé gbogbo ọ̀nà tí àwọn bàbá wa là kalẹ̀ nìyẹn tá a dẹ̀ ti ń rìn lóòótọ́ nígbà tá a fẹ́ lọ ṣe rally Èkó táwọn rí wípé ọwọ́ tí Yorùbá ń gbé bọ̀ yìí èrò tí ọmọ Adéyẹmọ rí ní Ekiti state tó rí ní Ondo state tí wọ́n bá aláwọ̀ ẹ̀ kó wọ Èkó gbogbo Èkó ló máa tẹ̀lé lẹ́yìn ibi tí katakata ti bọ́lẹ̀ nìyẹn. mo sọ eléyìí kí gbogbo ènìyàn lè mọ̀ torí ohun tí Ìjìnlẹ̀ ń sọ káàkiri ni pé Sunday ọmọ Adéyẹmọ ti há ìbọn lé àwọn kan lọ́wọ́ láti máa dà lúrú tó jẹ́ pé irọ́ gidi ni tó jìnnà sí òótọ́. tó bá dé pé wọ́n há àbọ̀ mọ́ èèyàn lọ́wọ́ èmi náà máa wà lára wọn abẹ́ igi àánú tí mo máa ń wà náà ni mo wà yìí lábẹ́ igi àánú. orílẹ̀-èdè wa la fẹ́ gbà
orílẹ̀-èdè wa ní bàbá Professor Banji Akíntóyè dìde fún, ní olóyè Chief Sunday Ọmọdéyẹmọ dìde fún pé kí ìran Yorùbá kó ní òmìnira, kí ìran Yorùbá kó rí ayé gbé. Ilẹ̀ àlùmọ́nì tọ́lọ́run ọba mi fún ìran Yorùbá, kí ìran Yorùbá kó rí lò. Tó bá lè ṣe ilẹ̀ aṣálẹ̀ ní Dubai, tí mo lẹ́ni tó lọ sí Dubai tó ní àwọn ọmọ Dubai ò ń ṣiṣẹ́ torí pé àwọn ènìyàn ń tán rí ń bẹ̀ lásán. Ẹ ń gbé mi ò lè rí ọmọ Dubai kó lọ síta lọ sí other country lọ máa ṣiṣẹ́ ń bẹ̀. Àwa tọ́lọ́run jogún ilẹ̀ tó dára fún, we can do the same thing. Torí nǹkan rẹ̀ Ọlọ́run jogún ilẹ̀ fún wa. Ilẹ̀ yìí làwọn bàbá Professor Banji Akíntóyè dìde fún, àtolóyè Chief Sunday Igboho Òòṣà náà dìde fún pé kí ilẹ̀ wa kó lè ní òmìnira. Torí ilẹ̀ tó bá wà, tí ilẹ̀ bá wà nínú ìgbèkùn, ẹ má jà tara wa jẹ, àwọn tó wà lórí ilẹ̀ yẹn náà inú ìgbèkùn náà wà. Torí ilẹ̀ ní máa mú ohun tó dára jáde fún èèyàn. Tí ènìyàn bá wà ní ilẹ̀ tó wà nínú ìgbèkùn, gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí ilẹ̀ ọ̀hún inú ìgbèkùn náà wà. Torí pé ilẹ̀ Amẹ́ríkà, Canada wọn ò sí nínú ìgbèkùn ní ló fi ń rọ ọmọ Yorùbá lọ́rùn láti débẹ̀ tí ògo wọn máa bú jáde. Ọlọ́run ò dá ilẹ̀ wa láti wà nínú ìgbèkùn. Ìgbèkùn ilẹ̀ Yorùbá wà nínú ìgbèkùn lọ́wọ́lọ́wọ́. Láti lè kúrò nínú ìgbèkùn yẹn ni bàbá Professor Banji Akíntóyè dìde fún, àtolóyè Chief Sunday Igboho. And wọ́n dẹ̀ sọ wípé we don't want war. Ìrọ̀rùn la máa fi lọ. Àwọn kan sọ pé kò lè ṣeé ṣe, ṣùgbọ́n Ọlọ́run tó dá ìkó lọ Síónì padà ń bẹ láàyè, lójú wọn ló ṣe máa ṣeé ṣe. So mo fi àkókò yìí rọ gbogbo àgbáyé, gbogbo ohun tí Ìjìnlẹ̀ sọ lórí ètò ẹ̀, bóyá n tó wà lọ́kàn wọn láti ṣe ni, wọ́n kì í ṣe pé wọ́n ṣe ń ṣe lénìí. Ẹ má gbàgbé, wọ́n ṣe ń ṣerú ẹ̀ lénìí. Ní ìgbà kan, àwọn Dúpẹ́ Onítìrí àti Ìjìnlẹ̀ àti Black Lion, Ayọ̀ Brown, Queen B, Àjàkálẹ̀ àrùn ní jáde síta ń gbà yẹn lọ́hùn. Tẹ́ni kí àwọn ọmọ kan lọ máa lọ sí police station, army barrack, kan lọ máa yọ flag Nàìjíríà, kan máa kí flag Yorùbá bọ̀, kì í ṣe bàbá Akíntóyè. Bàbá Akíntóyè ò rán wa ká lọ àtàkì ọlọ́pàá, ká lọ àtàkì army. No. Tàbí ká lọ sínú báràkì wọn ká lọ máa yọ flag wọn. Òun ló jẹ́ kí n play ohun tí bàbá yẹn sọ. Bàbá Akíntóyè ò rán wa, olóyè Ìgbòho ò rán wa ká lọ síbẹ̀ ká lọ. Tí a bá fẹ́ jàǹgbà yẹn, olóyè á sọ fún wa. Ó sọ ní Ọ̀ṣun, ó sọ ní Èkìtì, ó sọ ní Oǹdó nígbà tó dúró lórí mọ́tò. Ó ní gbogbo àwọn ọlọ́pàá tẹ́ ń wò yìí àtàwọn àmì tẹ́ ń wò yìí, civil defence tẹ́ ń wò yìí. Ó ní ara wa ni wọ́n, ẹ má fojú búburú wò wọ́n. Ìyà tá àwa ń jẹ àwọn náà ń jẹ. Bí àwa ṣe lè sọ̀rọ̀, àwọn ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí aṣọ tó wọ̀. Ó ní wọ́n wá ní láti wá defend wa, láti wá guide wa, wọ́n wá láti wá bá wa jà. Ohun tí olóyè Ìgbòho sọ ní Ọ̀ṣun nìyẹn, tó tún sọ ní Oǹdó, ó tún dé Èkìtì bíbẹ̀ ó tún sọ. Mo rántí rálì tá lọ ṣe ní Òró, àwọn ọlọ́pàá tó gbóyè ọlọ́pàá ṣe pọ̀ tó ń bẹ̀. Mo wà lára àwọn tó address àwọn ọlọ́pàá yẹn, wọ́n ní wọ́n ní ká má ṣe rálì wa, but wọn ò fẹ́ àwọn tó máa lu opportunity yẹn wọnú ọjà lọ́mọ máa kó ọjà ọlọ́jà torí ọjà ò jìnnà síbẹ̀. Wọ́n dẹ̀ gẹ́ẹ̀dì àwọn ọlọ́jà yẹn. Àwa dẹ̀ a lò more than 2 hours níbẹ̀ tá a fi ṣe program wa. Iṣẹ́ táwọn bàbá wa rán wa nìyẹn. Iṣẹ́ tí olóyè Ìgbòho dúró lé lórí nìyẹn. Iṣẹ́ tí bàbá Akíntóyè dúró lé lórí nìyẹn. Ẹ má gbàgbé, Dúpẹ́ Onítìrí ló rán àwọn ènìyàn àti Ìjìnlẹ̀ Marcos pé kán lọ sí báràkì ọlọ́pàá kán lọ máa yọ flag. Àwọn ló ń àtàkì Nàìjíríà torí pé wọ́n fẹ́ overtake Nàìjíríà ni. Ẹ understand? Wọ́n fẹ́ gbàjọba Nàìjíríà ni. Olóyè Ìgbòho àti bàbá Akíntóyè wọ́n fẹ́ mú Yorùbá kúrò nínú ìgbèkùn ni pé kí Yorùbá ó padà sí orísun ẹ̀ pé ibi báyìí ò ń ṣe ilé yín, ibi báyìí ò ń ṣe bí ìtura yín, ibi báyìí ò ń ṣe bí ìrọ̀rùn yín. Ń táwọn dúró fún nìyẹn. Ẹ má gbàgbé, mo ní fídíò yẹn lọ́wọ́ níbi tí ìyá Kogi ti ń bá wọn train àwọn ọlọ́pàá, attention, forward march, forward back, left right. Ẹ ti gbàgbé, ó wà kẹrẹ rẹpẹtẹ. Iṣẹ́ tán rán wọn nìyẹn. Ń táwọn wà fún nìyẹn. Ẹ má gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó wà ń táwọn ọmọ tó ṣẹlẹ̀ torí pé agbogbo wa tá ń pariwo Yorùbá nation, Yorùbá nation, afẹ́ bọ́. Àwọn tó wà ń ta ọmọ tó ń ṣẹlẹ̀.
torí pé Ìgbòho gbà kí ẹ̀mí ọmọ Yorùbá ó sọnù. Ẹ má gbàgbé o, kí ọmọbìnrin tó jáde síta pé ó ń darapọ̀ mọ́ Yorùbá nation, ọlọ́pàá ò àtàkì wa rí o. Mo ti kó first mẹ́wàá cap mẹ́wàá sticker more than 50 tí mo ti kó fún àmì rí ní ìta ọ̀rẹ́ lẹ́kìtì wa mí báyìí. Ó kù dé ká wọ Ọ̀ṣun, mo kó sticker mẹ́wàá cap mẹ́wàá t-shirt wa mẹ́wàá fún àwọn àmì. Tó bá kù dé ká wọ Ìbàdàn, wọ́n máa ń dúró ńbẹ̀ ńgbà yẹn lọ́hùn náà. A kó aṣọ fún wọn, tá máa sọ wá pé welcome, please don't fight o, don't fight. A rí àmì tó wá tó pàdé wa lọ́nà. Cap orí mi tí mo kọ bàbá Èkìtì sí ńgbà yẹn lọ́hùn, ó ṣí lórí mi, ó ṣí fìlà ẹ̀, ó fi bọ orí ẹ̀. Mo wá ní sir, you can't use that one. Torí kò mọ meaning tí mo kọ sórí ẹ̀. That is why I sọ pé we are not one. Àjọ wà nínú country, kò lè dá pronounce bàbá Èkìtì. Mo ṣe wá bọ, mo wá gba cap mi lọ́wọ́ ẹ̀. Mo wá fún ní cap tó jẹ́ pé flag Yorùbá ló wà ńbẹ̀. Wọ́n bá wájà, ṣùgbọ́n gẹ́rẹ́ tí Dúpẹ́ Onítìrí wọ àárín wa. Tó bẹ̀rẹ̀ sí àtàkì Nigeria government. Torí ó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn kan, ó gbẹ́dọ̀ kọ́kọ́ ṣe bí ọ̀bọ. Ìgbà tó bá fẹ́ gba tó fẹ́ gbà tán, yes, ìwọ náà lè gbéjà wá. Ẹ má bínú. So wọ́n bá wájà, ṣùgbọ́n gẹ́rẹ́ tí Dúpẹ́ Onítìrí dé ló dá wàhálà lẹ̀ sí àárín àwa àti Nigeria security ni wọ́n fi jẹ́ káráyè ṣe movement bàbá ṣe ń ṣe fún movement wa lọ. Ẹ jẹ́ ń sọ fún yín báyìí. Lọ́ọ̀ àkọ́kọ́ tí Dúpẹ́ Onítìrí gbé wá, he want international body to name Yorùbá agitators. Bàbá Akíntóyè ni, olóyè Ṣèyí Ìgbòho ni, gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ sí pé òun pariwo Yorùbá nation láti name wa as a terrorist. Ló fi ń gba gbogbo ọ̀nà. Plan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ rèé. We don't want war. Àwọn bàbá yẹn sọ wá pé Yorùbá ti fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo rúbọ fún Nàìjíríà tí Yorùbá ò jèrè Nàìjíríà. Ẹja máa ṣe rally wa. Let us organize a big rally. Náà fi ní ká dá aṣọ funfun. Ẹni tí ò bá rówó dá agbádá funfun kó lọ ra aṣọ funfun lọ́jà. Cap white. Ká dẹ̀ ní flag Yorùbá nation lọ́wọ́. Ní àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá tó máa dá fún wọn náà fi kówó síta ń gbà yẹn lọ́wọ́ tó fi ṣe flag yẹ tá fi bẹ̀rẹ̀ sí pé káàkiri. Pé rally yẹn là máa ṣe lọ. Tá bá ti ń ṣe rally yẹn lọ, tá ń ṣe rally yẹn lọ, tá ń ṣe rally yẹn lọ, tó bá máa pé ọ̀sẹ̀ kan, nǹkan kan ṣẹlẹ̀. Pé nínú rally yẹn ni declaration máa ti wáyé. Torí pé rally la máa gbé wọ̀. A máa rí ńgbà tí rally bá ń lọ tó bá ń lọ bí ọ̀sẹ̀ kan. Àjọ àgbáyé á wá. Kí ni solution? Wọ́n lè pe àwọn bàbá wa sí round table. Ohun tá a fẹ́ lélẹ́yìí. We are not one. We are going. We are going. Ìyẹn ò ní ká má jọ ṣàṣepọ̀. Bí orílẹ̀-èdè bá pínlẹ̀ ní ìyẹn ò ní kí náà Yorùbá àti Fúlàní ó mọ̀ ṣe papọ̀. Ìyẹn ò ní kí Ìgbò àti Yorùbá mọ̀ ṣe papọ̀. Ṣùgbọ́n oníkálùkù á máa yí ara ẹ̀ pé mo ti wà ní another country o. Ohun tí mo lè ṣe ní orílẹ̀-èdè ti tèmi tí n bá ṣe ń bíbẹ̀ wọ́n á deport mi o. Oníkálùkù á lè máa rí ògo ẹ̀ lò. Màá lè jèrè ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Atẹ́gùn àlàáfíà àti fẹ́ nílẹ̀ Yorùbá lè fẹ́ sí mi lára gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èmi náà lè ní ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Majority àwa táwa ń lé tó bá ti di nǹkan bí aago bí 2 òru, ó gbọ́dọ̀ dìde kó jáde síta pẹ̀lú àdá lọ́wọ́ pé ká má bàa ká ẹ mọ́lé. We want to put end to this. La fi ń rìnrìn àjò wa bẹ́ẹ̀. Pé tí rally yẹn bá ti ń bẹ̀rẹ̀, táwọn àjọ àgbáyé bá ti wá dé pé òkè kí lẹ fẹ́ afẹ́ orílẹ̀-èdè wa. Àkọọ́lẹ̀ dẹ̀ wà wípé Yorùbá ti wà ní orílẹ̀-èdè before ká tó dá Nàìjíríà lẹ̀. 1914 náà tó wá papọ̀. Níbẹ̀ ni wọ́n ti yẹ ìlérí àti májẹ̀mú Yorùbá. Májẹ̀mú yẹn la fẹ́ gbà padà nínú rally yẹn. Tí mo láyọ̀ láti sọ fún yín pé Dúpẹ́ Onítìrí was aware of it. It was in that meeting. Nígbà yẹn kò tí ì yan dìgbòlugi bó ṣe yan yìí. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ sí yan dìgbòlugi nìyẹn. Àtòun àtayọ̀ Brown. Àti olórí kò lọ títí.
àwọn tó yẹ kó dúró gẹ́gẹ́ bí abiyamọ gidi ná dúró gẹ́gẹ́ bí abiyagba tán balẹ̀ Yorùbá jẹ́ tán fọwọ́ aago Yorùbá sẹ́yìn àwọn ọ̀dàlẹ̀ àwọn arúgbó ọmọ akótilétà àwọn tí ò fọjọ́ ọ̀la fún Yorùbá tí wọ́n fi dúdú ń pe funfun tán fi ebi ń pe ayọ̀ fọ́mọ Yorùbá tán fi ìkorò ń pe adùn fọ́mọ Yorùbá ìkorò yẹn máa padà sórí wọn o ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bí wọn ilẹ̀ Yorùbá tó tẹ̀ kán tó lọ sí Ireland kán tó lọ sí America kán tó lọ sí Turkey wọ́n tẹ̀lẹ̀ Yorùbá orí ilẹ̀ Yorùbá iná bí wọn sí wọ́n tọ̀ sórí ilẹ̀ Yorùbá wọ́n wẹ̀ sórí ilẹ̀ Yorùbá wọ́n mu lórí ilẹ̀ Yorùbá yẹn máa bí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan àti Dúpẹ́ Onítìrì àyàfi tí ò bá gbélé Yorùbá rí àyàfi tí ò bá jẹ tí ò bá mu tí ò jẹpo tí ò jata tí ò rìn lórí ilẹ̀ Yorùbá lóhun gbogbo tí mò ń wí ní òfin níṣẹ́ mọ́ wọn lára suddenly exactly September like this bí Dúpẹ́ ṣe pé olóyè gbogbo padà nìyẹn pé géèmù ti change ṣe rálì mọ́ kí ló ṣẹlẹ̀ mọ́ rálì yẹn náà ní ká ṣe ṣe rálì mọ́ pé tá bá ti declaration yẹn náà kọ́kọ́ máa declare pé tá bá ti declare mo ń sọ léyìí kí àwọn tí ò mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àti pé nígbà tó bìnrin yẹn dìde ọ̀pọ̀lọpọ̀ rí gẹ́gẹ́ bí obìnrin ni náà fi padà lẹ́yìn ẹ̀ náà fi ṣe gbá kíníkan no tí òye yín ló pọ̀ jù Olúṣọ̀gá you are welcome pé táwọn bá ti declare tán bá declare ọjọ́ tó ń bá declare lẹ́ni ọjọ́ kejì rálì máa gbé ta àwọn tó ti lakíní kọjá tán máa ń pa ẹ̀ wọ́n sọ pé rálì ní ká gbé wọlé rálì yẹn ni kókó tá bá ti declare wọn máa mú ogun wá mọ́tẹ̀ wá and we are not ready to fight wọ́n lóbìnrin ṣàyàrí pé òun máa ṣe declaration ni pé òun ti pèsè ilé kan sí sẹ̀mẹ̀ bọ́dà Ìgbòho máa ya tán báyìí ní ẹsẹ̀ kan ní Nàìjíríà ẹsẹ̀ kan ní Benin Republic tó bá ti declare tán á padà ọ̀sẹ̀ tó dẹ̀ tẹ̀lé ní Kọ́lá Abíọ́lá ní ó yẹ ká pa Sunday Ìgbòho ni ṣé kìí ṣe set up lélẹ̀ ká pa Sunday Ìgbòho àti Nnamdi Kanu àwọn tí a fọ̀rọ̀ lọ Yorùbá we are about to leave Nigeria how do we do it tó sọ wá pé rally tẹ́ ẹ ṣe yẹ gangan ní way out ẹ tẹ̀síwájú nínú rally yẹn nínú rally yẹn ló máa bí declaration jáde síta nínú rally yẹn ló máa mú freedom yẹn jáde síta tóbìnrin dé tó ní declaration ní gangan lákọ́kọ́ ibi tó lóye Ìgbòho ti nínú nìyẹn pépà ti wà òun ti gba United Nations okay United Nations tẹ́ ẹ gbà yẹn ṣe bí èmi lẹ́fi kó declare ẹ jẹ́ kí n rí ìwé yẹn kó wà gẹ́gẹ́ bí ẹ̀rí lọ́wọ́ èmi ẹ fún mi ní ẹ̀dá ní tí ẹ̀dá ẹ̀ bá wà lọ́wọ́ mi lénìí màá sẹ́ǹdì ẹ̀ wọ́n á pín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tọlọ́pàá gan òní pín tó máa ti rí pé wo United Nations paper lélẹ́yìí ṣé o ti rí ká eléyìí tí ò bá lè ká ká sí létí ló bá refuse ní òmùwé yẹ fọmọdé yẹ mọ́ èmi ni máa jáde síta and I'm ready kọ́ tí mo gbà ní iṣẹ́ tí mo gbà ní mo ready láti jáde ẹ fún mi ní pépà yẹ ìgbà tó fọmọdé yẹ ọmọdé yẹn tó bá ti rí pépà tó máa bá kí wọ́n òun ò lè jáde síta ibi tó ọmọbìnrin ti lọ declare ní November nìyẹn ẹ má gbàgbé láfta tó declare tán wọ́n ṣe reclaim tán náà wọnú government office káàkiri lẹ́yìn reclaim wọ́n ṣe occupy tán náà sí oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ bá títì occupation ẹ ti gbàgbé ìjọba délé náà retí lọ́wọ́ oṣù kẹsàn-án rèé tó ti ní ìjọba délé tán parọ́ ẹ má gbàgbé àwọn náà ràn yàn lọ sí Amúlùdùn FM tán lọ take over tán lọ àtàkì Amúlùdùn FM ní Ìbàdàn tán lọ àtàkì police station ní Ìbàdàn kì í ṣe bàbá Akíntóyè ló rán wọn kì í ṣe olóyè Ìgbòho ló rán wọn so ìjìnlẹ̀ ọmọ àlè akídanidání ọmọ ọ̀sìnwé ó máa ṣe ẹni tí ò bá ti nítẹ́ lọ́rùn ohun gbogbo tí ìjìnlẹ̀ bá sọ òtítọ́ ọ̀rọ̀ jìnnà sí kí ló dé fà á ebi ni ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi bọ̀ ni pé kì í ṣe gbogbo ẹni tó wà nílùú òyìnbó lójú ló gbádùn
òun ló jẹ́ kí ìjìnlẹ̀ máa tutukutu mo wo program ẹ̀kan lẹ́nu ọjọ́ bí last month tó ní Ìgbòho gba 70 million naira mo wá pé ìyá kan ó ní ṣé mi ò rí pé ìjìnlẹ̀ ti rán máa dín ní ó ní ìjìnlẹ̀ ò gbádùn mo wá pé olóyè pé gbọ́ ni wọ́n ní ìjìnlẹ̀ mà lẹ́gba 70 million naira kẹ́tẹ́ ẹ̀ sọ̀rọ̀ síta ó ní bóyá òun ló sẹ́ndì ẹ̀ sóhun ó ní bóyá ìjìnlẹ̀ ló sẹ́ndì owó yẹn sóhun ìjìnlẹ̀ ò nọ́mà ó wá fi ara ẹ̀ fún Dúpẹ́ Onítìrí láti máa lòun bí omi òjò fún irọ́ pípa ìjìnlẹ̀ àti ṣe rere ẹ̀ ó máa le díẹ̀ torí gbogbo tó ń ṣe àṣepamọ́ ni ẹ̀san ń bọ̀ lólúwa wí ẹ̀san ń bọ̀ gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá ẹ̀san ń bọ̀. Hello? Yeah. Mo. Okay. So ìjìnlẹ̀ gbogbo ohun tó ń ṣe ọjọ́ ń bọ̀ ó kàn dùn mí ni pé ìwọ ló ń hùwà ìkà lénìí ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀ àrọ́dọmọdọ́mọ ẹ máa jẹ́ ń bẹ̀ torí ń tó rí kẹ́lẹ́ mọ̀ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ wípé àti Dúpẹ́ Onítìrí ni Ayọ̀ Brown ni Queen Bee ni Àjàkáyé ni Olórí Kò Lọ Títí ni Fúnkẹ́ Bello ni Black Lion ni Red Lion ni Ayọ̀délé tó pera ẹ̀ lọ́mọ Oǹdó ọmọ àlè Yorùbá ni wọ́n irọ́ onírọ́ anítítẹ́ pìtì tó gbẹ́kẹ́ pé irú ìjìnlẹ̀ ló kó sírú trap bẹ́ẹ̀ olóyè ò kó bọn lé wa lọ́wọ́ o ìfìsẹ̀fẹ̀ olóyè ò rí bọn ṣẹgbọ́ mi táwa bá ń fẹ́ jà lọ́wọ́ a lọ síbi kan wọ́n yin ẹwà jẹ́ ń bẹ̀ àmẹ́ni tó polóyè mẹ́ olóyè ní ẹkúrò ń bẹ́yẹ mi ò fẹ́ ìjà mi ò fẹ́ kán ní àwọn ọmọ Yorùbá tó dé a máa lọ o ẹ̀mí tó ń bẹ nínú pé ìran Yorùbá máa lọ but kì í ṣe tipa tí wàhálà ẹ̀ máa wòran we are going so iṣẹ́ tí àwọn ìjìnlẹ̀ ń ṣe ni wípé kán lè declare àwa tá à ń ṣe Yorùbá nation as a terrorist kán lè declare àwa as a terrorist ọ̀nà tó ń gbà nìyẹn ẹ má gbàgbé ẹ lè gbọ́ kí bàbá Akíntóyè jáde síta pé we are now ready to overthrow Lagos state government Ondo state government ọkọ máa dárúkọ ọgọ́ sọ wípé now ẹ lọ overthrow báràkì kan ìjìnlẹ̀ ló jáde ní síta ń gbà yẹn lọ́hùn òun rèé inú mi dùn fún mọ́ra mi tó sẹ́ndẹ̀ sí mi. Yorùbá nation ti take over Rédíò Ìbàdàn. ṣé ń gbọ́. breaking news. Yorùbá nation wọ́n ti take over Rédíò Ìbàdàn. ṣé ń gbọ́. hallelujah. so ọmọ Yorùbá a sọ fún yín o ẹ dìde. ẹ jáde o. ṣé ń gbọ́. kó ti tó fún iṣẹ́. ẹ jáde o. ní àná gbẹ́nẹ́ sọ̀hún ní àná brother mi kan send program kan sí mi ṣe rí ihun tí wọn ò mọ̀ ń pa ẹ̀ náà claim a gbọ́ wípé ní Maryland ṣé Maryland ní original America Maryland yes pé wọ́n gba èdè Yorùbá gẹ́gẹ́ bí èdè tó wúlò láti máa lò lọ́hùn Dúpẹ́ Onítìrí jáde pé ara iṣẹ́ táwọn ṣe ni ara ìrìn tí àwọn rìn ni Amẹ́ríkà àti kẹjà ní títí ẹ o ṣùgbọ́n ó ń kílèmù ti Amẹ́ríkà àwọn ojúlówó ọmọ ẹni tí ò jẹ́ nǹkan kan tí pera ẹ̀ ní mẹ́wàá. Bàbá Akíntóyè olóyè Ìgbòho àwọn wọn gbàjọba orílẹ̀-èdè náà fẹ́ gbà they did not attack Nigeria government but wọ́n fẹ́ mú ìran Yorùbá kó nínú ìgbèkùn tilẹ̀ Yorùbá wà òun lẹ́ ń gbọ́ níbí báyìí tí ìjìnlẹ̀ ń fẹnu ara ẹ̀ sọ pé àwọn ti gbàjọba o wọ́n ti gba ìjọba wọ́n ti gba rédíò ní rédíò ẹ gbọ́ ẹ mọ̀ tó ju àwọn tó lọ gba rédíò jẹ́ ẹ máa ṣọtọ́ kó sí wọn lọ́rùn
because gbogbo ọ̀nà oko tóbìnrin yẹn ṣe nìyẹn that they will be declared the Yoruba agitator as a terrorist. Ngbà tẹ́ṣe ti radio station tó fail ó tún wá jáde ní àná again pé Ìgbòho ti hábọn lé àwọn bọ́ìsì ẹ̀ lọ́wọ́ pé after judgment kan bọ́ta kan máa dà lóru. No, Ìgbòho máa ń pa ẹ̀ Ìjìnlẹ̀ ó lè kúre o ó lè kúre wọ́n máa fi ẹ́ sọ̀kù wálé ni láṣẹ Olódùmarè àyàfi tó bá jẹpo tó bá jẹ yọlẹ̀ Yorùbá àyàfi tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo tó sọ òdodo ni àyàfi tó bá jẹ́ pé lórí òtítọ́ ló dúró lé lórí tẹ́tí ń pariwo ń tẹ́ sọ ń gbà yẹn lọ́hùn ni pé bàbá Akíntóyè ti slow jù ohun tí ò yẹ kó ju oṣù kan oṣù méjì oṣù mẹ́ta náà ẹ̀yin tẹ́ ti bẹ̀rẹ̀ láti bí oṣù mẹ́sàn-án oṣù kẹsàn-án láwa yìí o September láwa yìí o ẹ ti declare láti November o ó ti ń pọ́ṣù mélòó ó ti ń pọ́ṣù mẹ́wàá báyìí o tí ì rí gbà o ọ̀rọ̀ tí Dúpẹ́ sọ lánàá ó ní láti láṣìá ní Yorùbá ti kúrò nínú Nàìjíríà ó ní ó kàn kù kí ìjọba adélé wọn kó bẹ̀rẹ̀ iṣẹ́ ni láti oṣù mẹ́wàá ẹ ti kúrò nínú lórílẹ̀-èdè kan látọdún tó ti kọjá ẹ sì ń gbégbé ayé wọn ọlọ́pàá wọn sì lágbára lórí yín ẹ sì ń jẹjẹ wọn orúkọ wọn lẹ sì ń jẹ owó wọn lẹ sì ń ná àwọn ọmọ tó wà lámúlùdùn September 13 oṣù yìí náà tó máa kó wọn lọ court Dúpẹ́ Onítìrí ò sọ̀rọ̀ nípa wọn mọ́ àwọn tí wèrè sọ wípé wọ́n ti overthrow Amúlùdùn FM nìbàdàn tó bá dé September 13 oṣù tá a wà yìí wọ́n á kó wọn lọ sí court again láti oṣù kẹlò náà ti mú wọn oṣù karùn-ún Dúpẹ́ Onítìrí ò sọ̀rọ̀ nípa wọn Dúpẹ́ Onítìrí ló sọ pé sátáláìtì United Nations tẹ̀lé wọn káàkiri gbogbo ibi tó bá lọ sátáláìtì United Nations ó tẹ̀lé wọn káàkiri ọlọ́pàá Nàìjíríà ò lórí ọ̀fẹ́ láti fọwọ́ kankan nú wọn torí pé wọ́n mọ̀ pé sátáláìtì ilẹ̀ Amẹ́ríkà United Nations ó tẹ̀lé wọn káàkiri wọ́n kó sígílẹ̀tì sí wọn lẹ́nu wọn kọ Yorùbá police army police nígbà tọ́wọ́ bà wọ́n mo ti sọ́rí ìgbà àkọ́kọ́ tí máa rí ọmọkùnrin tó ṣe nǹkan oṣù rí ìgbà àkọ́kọ́ nìyẹn tán lù báyìí ó ń da ẹ̀jẹ̀ lábẹ́ bígbà tí obìnrin bá ṣe nǹkan oṣù ni Dúpẹ́ Onítìrí ò sọ kankan sí dìgbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o àwọn tó mú ní Amúlùdùn FM àtàwọn tó mú lẹ́kọ̀ọ́ Dúpẹ́ Onítìrí ò sọ ẹni tẹnu wọn wá wọn o wọ́n dẹ̀ sọ wípé lágbára lórí wọn irọ́ ni wọ́n ń pa Ìjìnlẹ̀ dẹ̀ mọ̀ torí pé wọ́n promise ẹ̀ pé wọ́n á relocate ẹ̀ lọ sí Amẹ́ríkà tẹ́bàtì ẹ̀ relocate ẹ̀ lọ sí Amẹ́ríkà àwọn ò lè ṣe rere l'Amẹ́ríkà o kán gbé ẹ̀ sínú owó l'Amẹ́ríkà Ìjìnlẹ̀ ò lè rí rere ṣe torí pé ìṣẹ̀dá àwọn ọmọ tẹ́ ẹ tàn lọ sínú túbú láti May tẹ́ ẹ fi rọ́gbé lọ sínú túbú ìṣẹ̀dá wọn máa dìde ajá yìí lógun obìnrin wà lára wọn o ìkúnlẹ̀ àbíyamọ máa ṣépè fún gbogbo yín o so Yorùbá ní pé tá a bá lé ni tá a bá bá ni ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ Ìgbòho ẹ̀rí bá definitely àwọn tó wá àtàkì Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho nílé Ìjìnlẹ̀ máa ń pa ẹ̀ àti Dúpẹ́ Onítìrí torí nígbà tí Dúpẹ́ Onítìrí dé Ìjìnlẹ̀ ló gbé kárí ó dìídì bàbá báyìí àròpọ̀ rẹ̀ jà lórí Dúpẹ́ Onítìrí nígbà tí bàbá yẹn fẹ́ máa ask question pé kí ni bàbá Ìjìnlẹ̀ question tẹ ask yẹn ti pọ̀ ju bí ipò tí mo Dúpẹ́ Onítìrí rí ni he don't want anybody to ask questions nígbà petition gbogbo ń tẹ́ sọ fún wa ní wípé tábà ti ní 5 million petition Yorùbá ti lọ a ní 5 million petition láti gbà yẹ nothing show up nothing
bá bá lé ní bá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ̀. Mo ti sọ fọ́pọ̀lọpọ̀ inú yín ẹni bá ti lóun bá ọmọ Adéyẹmọ jà Ọlọ́run ló ń bá jà. Kò dẹ̀ sẹ́ni tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà rí tí ń borí. Kò possible. Kò sẹ́ni tí ń bá Ọlọ́run jà tí ń borí. Torí ẹni tọ́lọ́run bá rán níṣẹ́ tó dúró lórí òtítọ́ tó dẹ̀ ń ṣe lórí òtítọ́. If Sunday Igboho can live out what God has given to him. Orí ilé ni, mọ́tò ni, owó ni. Rí ijó tí bàbá mi jó lánàá. Ijó ìṣẹ́gun ni pé ìṣẹ́gun ọmọ Yorùbá ń bọ̀. Ijó ìṣẹ́gun pé ọmọ Yorùbá ń bọ̀. Orílẹ̀-èdè wa ń bọ̀. So gbogbo irọ́ tẹ̀ ń pa pé Ìgbòho ti la hámọ́, yóò ti la hábọ̀ ìgbà kan lẹ́ni Ìgbòho ti kó àwọn kan jọ ká máa àtàkì èèyàn gírí. Ìgbòho ló pariwo pé kí àwọn ènìyàn má jáde fún ìjọba délé yín wá torí pé ẹ̀yin gan mọ̀ pé ẹ ti fail. Ẹ ti fail. Ẹ dẹ̀ máa fail lọ ni. Torí tí ènìyàn bá ti ṣe tí ò bá ti bò títọ́ sí wọ́n máa ní ìjákulẹ̀ ní títí yín. Ṣùgbọ́n ìjìnlẹ̀ èyí tó ṣe yìí ṣe ń gbọ́ àwọn ọmọ tán náà ni o. Breaking news. Yoruba Nation want to take over Radio Badon. Good. Let's go now. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Àwọn tán náà àwọn ọmọ ọlọ́mọ nílé iṣẹ́ dé torutoru. Àsìkò ti tó fún iṣẹ́. Ẹ jáde o. Ẹ pé àwọn èèyàn yín níbikíbi tó bá wà nílẹ̀ Yorùbá wípé wọ́n dìde àsìkò ti tó. Ṣé ń gbọ́? We need to take over our land. Àsìkò ti tó láti gba ilẹ̀ bàbá wa. A jagun o, a fa wàhálà. Jagun. Gẹ́gẹ́ bí a ṣe sọ. Jagun fa wàhálà lọ fi pa gba radio station. Ẹ lé àwọn workers wọn síta lóru. Ẹ take over. Dẹ̀ jagun. Ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ tí ọmọkùnrin sọ ṣé ó ná màṣá ẹ jọ bóyá etí mi ló ṣé ọ̀rọ̀ tí ìjìnlẹ̀ ń sọ ṣé ó ná mà ṣé ìjìnlẹ̀ sọ̀rọ̀ bí ẹni tó ná màṣá ṣé ìjìnlẹ̀ wà òkè mo bóyá ìjìnlẹ̀ ò ní ìyá mọ́ tí ò bá ní ìyá ṣé kò ní bàbá náà mọ́ ni tí bàbá àti ìyá ẹ̀ bá ti kú ṣé kò ní fámìlì mọ́ ni ní Ondo. Ẹ̀yin ọmọ Ondo State ẹ jẹ́ amúdìgbòlugi iso ká tètè mú wálé ká wá jẹ́ àgbo fún ìjìnlẹ̀ tí ń ya wèrè ìjìnlẹ̀ ò gbádùn mọ́. Ṣé wọ́n máa ń gba orílẹ̀-èdè pẹ̀lú propaganda ni ohun tó ò rí wọ́n wá sọ ẹ́ di irinṣẹ́ burúkú tí ń sàn tí ò rí. Ẹ má gbàgbé o ohun tí ìjìnlẹ̀ sọ yẹ jákìyèsí o kó má lọ jẹ́ pé ohun tó fẹ́ ṣe ni o bóyá ti láwọn táwọn ààbọ̀ fún torí Ìgbòho ààbọ̀ for anybody. We believe in God pé ní ìrọ̀rùn lọ́lọ́run máa gba orílẹ̀-èdè wa fún wa tọ́lọ́run bá lè ṣe kí tiwa yìí ṣe àkọ́kọ́ ohun tó kéré ni níwájú Ọlọ́run láti ṣe. Ọlọ́run ti sọ pé orílẹ̀-èdè Yorùbá máa dúró ìgbà tí àkókò lọ́lọ́run ọba mi ò fi wọn wá. Ìgbà tí àkókò lọ́lọ́run ọba mi ò fi wọn wá òun la fi ń pè ní ọba àdìtú Olódùmarè tẹ́nìkẹ́ni ò lè wù rí díẹ̀. Ó dẹ̀ ní kíkiní nínú ọ̀rọ̀ mi kì yóò jáde láì ṣiṣẹ́ tí mo rán. We are going. Ṣùgbọ́n ẹni bá ti ń parọ́ mọ́mọ́làkejì ẹni bá ti dojú ìjà kọ ìránṣẹ́ Ọlọ́run ẹni tọ́lọ́run bá rán tó rán níṣẹ́ tó dẹ̀ ń jẹ tọkàntọkàn Ọlọ́run ló ń tọ̀ ń bá jà kò dẹ̀ sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tí borí Ọlọ́run. Ó la fi ń pè ní ọba amúni tí kìí lé ni. Ọba amúni tí kìí lé ni. Ó ní gbogbo wa gbangba kedere la wà níwájú Olódùmarè kò sí òkùnkùn níwájú ẹ̀ bó bá ṣe tó bá lé nìyẹn kan ò rí Ọlọ́run wò ẹ́. So ìjìnlẹ̀ inú mi dùn nígbà kan wà máa gbé Bíbélì kiri pé Kristẹni ni ọ́. Mo fẹ́ kó lọ ka ìwé Àìsáyà 5:20 ó ní ègbé ni fún àwọn tó ń pe ìkorò ní adùn you are one of them. Ègbé ni àwọn tí ń pe ebi ní ayọ̀ you are one of them.
ègbé ni àwọn tí ń pe òkùnkùn ní ìmọ́lẹ̀. You are one of them. You are one of them. Àwa tá a dúró lórí òtítọ́ ntẹ́ ń fẹ́ náà ni wípé kí ìjọba Nàìjíríà máa lé wa kiri nígbà tẹ́ bá gbọ́ pé wọ́n gbébọn Ìgbòho ti gbébọn fún àwọn kan o kan máa pààyàn kiri o kiri kankan. We did not have anything with Nigeria government. Ní ìrọ̀rùn ní ọ̀nà òtítọ́ tọ́lọ́run bá lè dá ikú lọ sí òní padà káì tí ilẹ̀ Yorùbá ò ní ṣòro ṣe. Àwa dúró lórí òtítọ́ and we believe in God. Pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ti ṣàn kò ní lọ lófo. Kò ní lọ lófo. So tá bá lé ní tá ò bàbá ni. Tẹ́nìyàn ò bá padà yìí máa ń kàbùkù ni. Ìjìnlẹ̀, I pity you. I pity your generation. Àwọn tó ṣe lánàá dà. Àwọn tó ṣe lánàá. Àwọn dàlẹ́ ní. Asọ́fún yín nígbà tí Adéníran tó àpíà ní asọ́fìlà. Abiyín lè rè pé ṣé bàbá Akíntóyè ló tó ná lọ sí asọ́fìlà. Ẹ lè sọ̀rọ̀. Ìkọ̀kọ̀ lọ́lọ́run máa fi rọ yín síta. So kí gbogbo àgbáyé mọ̀ léni wípé ohun tí Ìjìnlẹ̀ sọ irọ́ ló wà ń díẹ̀. There's nothing concerned about tribunal. Kò sí tó kàn wá because we did not believe in Nigeria. Torí pé a ò gbàgbọ́ nínú Nàìjíríà làwọn sọ wípé ìyà tá a jẹ nínú Nàìjíríà ò tó gẹ́ we are going. Torí pé a ò gbàgbọ́ nínú Nàìjíríà la fi sọ wípé kò yẹ kí ọmọ aláṣọ wa máa wọ àkísà. Torí pé wọ́n ṣe fídíò kan ní iṣẹ́ àìjẹta ni táwọn ènìyàn gbé mọ́tò wọn síta tán lẹ fọ̀sẹ́ lé lórí kí ló dé ó ní bí kọ́ńtì ṣe rí ni tọ́lọ́run bá dẹ̀ ní pé kí ìlú rọrùn òun á tú gbogbo òun á tó ra mọ́tò mi for now ẹ jẹ́ kí mọ́tò máa lọ òun á máa gun ọ̀kadà kiri. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní mọ́tò ni ò ní mọ́. That is why táwa fi jáde síta pé we need our nation torílẹ̀-èdè wa mọ́dẹ̀ máa dúró. Gbogbo yánmọ̀yánmọ̀ tí Ìjìnlẹ̀ sọ lánàá irọ́ ló wà ń díẹ̀ o. Ìjìnlẹ̀ mọ̀ pé tó ọpọlọ bá ti ta sí ìyàn lórí ní tí ò yẹ kó sọ ló máa sọ. Ẹlòmíì dẹ̀ rèé ìrìn èèyàn méjì lọ́lọ́run ọba mi dá sílé ayé. Àwọn kan wà àwọn ló ń darí owó. Àwọn kejì owó ní darí wọn. Ṣẹ́rẹ́ni tó ń darí owó a máa ro ìwà ọmọlúàbí àti gbọ́ pé èmi la bá nídìí nǹkan báyìí. Orúkọ mi ò gbẹ́dọ̀ bàjẹ́. No. Mo ṣíjú. Torí orúkọ tí bàbá mi tí mo jogún lọ́wọ́ bàbá mi kò gbẹ́dọ̀ torúkọ mi kò gbẹ́dọ̀ torí mi bàjẹ́. Àti gbọ́ kí n máa lọ nígboro kan máa yín mú sí mi lórí. Ṣùgbọ́n àwọn tó wó bá ń darí wọn they can do undo. Kí ló kàn wọ́n pẹ̀lú orúkọ? Kí ló kàn wọ́n pẹ̀lú ọjọ́ ọ̀la? Òun ló ṣe Ìjìnlẹ̀. Owó ló ń darí Ìjìnlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Òun ní Ìjìnlẹ̀ fi gbàgbé. Ó gbàgbé orúkọ rere. Ó gbàgbé tó pè lọ́mọlúàbí. Ó gbàgbé ọjọ́ ọ̀la. Owó ló ń darí Ìjìnlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ní Ìjìnlẹ̀ fi ń ṣìwàwù. Ló fi sọ tí ò yẹ kó máa sọ nígboro ẹnu jáde síta. Ní Ìjìnlẹ̀ fi ń ṣìwàwù. Ohun tí ò rí tí Ìjìnlẹ̀ wá sọ́ra rẹ̀ di ohun èlò sí ìdíbàjẹ́. Torí pé Bíbélì wípé àwọn kan ohun èlò sí ọlá, àwọn kan ohun èlò sí ìdíbàjẹ́. I can tell you, Ìjìnlẹ̀ started where? Ní Yorùbá, Oòduà, Radio Vision, lọ́dọ̀ CTCY. Lójijì ni Ìjìnlẹ̀ yàyàkuyà because ẹni bá ti ń lé owó àléjù. Ìgbà tó bẹ̀rẹ̀ owó tí Ìjìnlẹ̀ ò rí tí ò rí ní Tọ́kì tó bẹ̀rẹ̀ sí ń rí tó ń rí owó yẹ. Mo sọ fún yín Ìjìnlẹ̀ wà lára àwọn tó wá bá mi pé àwọn máa fún mi lówó kí lọ máa bá wọn gba information wá ní Kútọ́nù. Torí mi ò jẹ́ kówó darí mi. Torí ọ̀la mi sì máa dáa. Kí n má fi èní ba ọjọ́ ọ̀la mi jẹ́.
ìjìnlẹ̀ ń fi èní bọjọ́ ọ̀la ẹ̀jẹ̀ ló fi ń parọ́ mọ́ Adéyẹmọ ló fi ń parọ́ mọ́ rú àwa ìpé wọ́n ti kó bọ́lé wa lọ́wọ́ ọwọ́ mi rè funfun lẹ́lẹ́ kò sí ní tó jọ bẹ́ẹ̀ kò sí ní tó jọ bẹ́ẹ̀ we are not ready for any war but our nation will stand the Yorùbá nation will stand ebi ló ń pa ìjìnlẹ̀ o náà fi ń lò nílòkulò ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ wà lórí ètò yìí tẹ́ bá láwọn tó wà ńlé ẹ pè wọ́n kẹ́ sọ fún wọn mo sọ fún yín pé bàbá 86 kan ti pè mí tó ń bẹ̀bẹ̀ òun ò mọ̀ ó ní ìgbà táṣìírí Dúpẹ́ máa tú sí àwọn lọ́wọ́ tóun wá mọ̀ pé irọ́ ló ń pa òun wá wò pé láti November láti àtọ́ ti declare Adelembo bàbá yẹn ní their 19 member tán wà tán kúra wọn jọ papọ̀ ó lẹ́ni tó kàwé tó kéré jù láàrin wọn ní doctor òun bá pe Dúpẹ́ ẹ̀ló ọmọ mi kú iṣẹ́ ìlú ẹ̀ǹlẹ́ a máa ṣe débi èrè á dára ojú òní tì wá láìpẹ́ láì jìnnà a máa rẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe yẹsà yọ ló bá ní àbá kan ló ń fẹ́ mú wà ló wá ní yẹs nígbà tí Buhari débẹ̀ tó wà ń bẹ̀ kátẹ̀ ní alẹ́ nú ọ̀rọ̀ a lè kùkìrì pé a fẹ́ lọ bẹ̀ náà Tinubu ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí àwa lẹ́dì we are 19 number ta fẹ́ lọ bá Tinubu l'Àbújá pé Yorùbá is going ìwé dọ́kúmẹ̀ntì tẹ́lẹ̀ gbà láti United Nations ẹ photocopy ẹ̀ kẹ́ ẹ send ẹ̀ sí àwa káwa tẹ̀ dání ká lọ a fẹ́ lọ submit ẹ̀ fún Tinubu kó lè mọ̀ pé lóòótọ́ lódodo Yorùbá ń lọ bàbá yẹn ní immediately ló pa fóònù ó ní bí mo ṣe ń bá mi sọ̀rọ̀ yìí kò padà tán fóònù ẹ̀ mọ́ kò padà tán fóònù ẹ̀ mọ́ ó lóun tún pé kò gbé òun wá lọ lu another number bó ṣe gbé báyìí tó sọ pé èlò èmi ni ọmọ mi kí ló dé tó gbé fóònù mi ó tún lu fóònù yẹn pa olóyè yes lẹ́mi tó wà nínú wa sọ pé lóòótọ́ irọ́ lọmọbìnrin yẹn pa ẹ̀yin náà ẹ wò ó ṣé Dúpẹ́ lè ní ìwé tó máa mú kí Yorùbá lọ lọ́wọ́ láti jẹ́ ìta gbé pamọ́ sínú ilé ṣé ẹ̀yin náà lè rò ó tó jáde níjẹta tó ń tutùkùtù ní gbòòrò ẹnu ṣé Dúpẹ́ máa ní ìwé tí Yorùbá máa fi lọ láti bí oṣù kẹsàn-án náà tá dákẹ́ bí omi àmù tí ò rọ́rọ̀ sọ $1 million yẹn náà ń dúró dè láti fẹ́ gbà iṣẹ́ $1 million yẹn ní Ìjìnlẹ̀ ń ṣe torí Ìjìnlẹ̀ mọ̀ pé $1 million yẹn tó bá ṣẹ́ tó bá jẹ́ $30,000 ló kan òun ó lè kẹ́rù kó máa bọ̀ ní Ondo State $30,000 yẹn kó tó bá délẹ̀ yẹn èmi owó tó máa jẹ́ ni tá máa ṣe sí Nàìjíríà mọ́ni kò sí òtítọ́ kankan lẹ́nu Ìjìnlẹ̀ irọ́ náà ń pa Sunday Igboho yìí ṣẹgbẹ́ wọn Sunday Igboho yìí ṣe lébi bí ìtìjìnlẹ̀ kí Ìjìnlẹ̀ lè mọ̀ pé igi imú ó jìnnà sórí ìyà ló jẹ Ìjìnlẹ̀ ó ṣe ń yé wa gbogbo ohun tó ṣẹlẹ̀ jẹ́ kó mọ̀ wípé pé kì í ṣe gbogbo àwọn tó pariwo Yorùbá nation ló ń ṣe tìfẹ́tìfẹ́ inú wọn ohun tán máa rí ń bẹ̀ ohun tó fẹ́ jẹ́ ń bẹ̀ kíákíá náà wá tí Ìjìnlẹ̀ jẹ́ kan nínú wọn òun ló dìkílẹ̀ ayé o pé wọ́n ti gba àwọn ọmọ Yorùbá nation ti take over radio station ní Ìbàdàn ṣé wọ́n ṣe ẹjọ́ kájọ bíra wa léèrè gbogbo ẹ̀yin tẹ̀sí ń tẹ̀lé wọn lẹ́yìn ṣé wọ́n ṣe ń gba orílẹ̀-èdè nìyẹn orílẹ̀-èdè wo náà gbà bẹ́ẹ̀ ní àgbáyé who is Dúpẹ́ Onítìrí ẹ lè rí kí bàbá Akíntóyè jáde síta kó fi ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí ṣe topic tàbí kó fi ọ̀rọ̀ àwọn tó tẹ̀lé lẹ́yìn ṣe topic ṣùgbọ́n àwọn iná ní wọ́n mọ̀ pé bàbá Akíntóyè pẹ̀lú Sunday Igboho ní target tí Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe gbogbo ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹni bí ìdálẹ̀ gbogbo ìgbìmọ̀ kígbìmọ̀ yín tẹ́ ń gbèrò lórí ọmọ Adéyẹmọ orí yín ló máa padà sí ọ̀rọ̀ Ọlọ́run ò sọ wípé wọn ò ní kóra wọn jọ ó ní wọn ó kóra wọn jọ ṣùgbọ́n ó fọ́ wọn túútú
ọ̀run máa fọ́ yín tútú, ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa fọ́ yín tútú, ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí Nàìjíríà ti ta á lẹ̀ nílẹ̀ Yorùbá máa fọ́ yín tútú. Ìjìnlẹ̀, ó ti ṣẹ̀ sí Olódùmarè, ó ti ṣẹ̀ sí ẹlẹ́dàá ẹ̀, ó ti ṣẹ̀ sí ilẹ̀ Yorùbá, ó ti ṣẹ̀ sí orísun ẹ̀. Bíbélì wípé ẹni bá wá rere Jerusalem ó ní yóò ṣe rere. This is our own Jerusalem, the Yorùbás. Ṣùgbọ́n ò wá rere fún ìran Jerusalem títí ẹ, ìyẹn ni pé ò lè ṣe rere. Gbogbo tẹ́ bá gbọ́ nípa ti Ìjìnlẹ̀, irọ́ ló wà ń di ẹ̀ o. Irọ́ ló wà ń di ẹ̀. Irọ́ náà ń pa, èké ni wọ́n ń ṣe. Ìgbòho ò kóbọn fún anybody. Ìgbòho ò ní ìbọn. Ọmọlọ́mọ wà ní Kútọ́nù níbi tó wà. Bẹ́ẹ̀ bá lé ni bẹ́ẹ̀ ò bá bá ní, a máa ń padà lẹ́yìn èèyàn ni. Èrò tán rò, ohun tó fẹ́ kó ṣẹlẹ̀, tí adániwáyé òjò ṣẹlẹ̀, èrò ọkàn wọn ni pé July 4th yẹ kí Ìgbòho kó ti kú. Ṣùgbọ́n kàkà kí Ìgbòho kú, ẹ̀yin ọ̀tá ilẹ̀ ẹ̀ máa kú lọ. Ajíṣẹ́ tọ́lọ́run ọba mi náà. Torí ẹ̀yin kọ́ lẹ́lẹ́dàá ẹ̀, ẹ̀yin kọ́ lẹ́dẹ̀ rán. Èrò ọkàn yín ni. Orú Ìjìnlẹ̀ yìí tó ń tutukutu nígboro ẹnu, tó ń la ẹnu gbàgà, tó ń sọ̀sọ́kúsọ, tó bá rí $10 million, àápẹ̀yìndà. Wọ́n lọ́rọ̀ rí lẹ́nu. Ìgbòho stand for the Yorùbá race. Kò dẹ̀ rẹ́dì láti dalẹ̀. Ìgbòho ò dẹ̀ kó bọ̀ fún anybody lọ́wọ́. Ẹ lọ ṣẹ́ẹ̀kẹ́ dáadáa. Èmi ni mo wà ń bíbà yìí. Ṣé mo jojú ẹni tó kó bọ̀ dání? No. Àwa wà fún peace. A dẹ̀ máa lọ pẹ̀lú ìrọ̀rùn láṣẹ Olódùmarè. Stay away for Ìjìnlẹ̀. Onírọ́ ni Ìjìnlẹ̀ o. Ìjìnlẹ̀ ti ya wèrè o. Ìjìnlẹ̀ ti ya dìgbòlugi o. Ẹ sá fún Ìjìnlẹ̀. Ẹ sá fún Ayọ̀ Brown. Ẹ sá fún gbogbo wa ẹmọ gúrùpù wọn yẹn. Mi ìfẹ́ máa dárúkọ wọn. Ṣùgbọ́n ọmọ ìrankíran ni wọ́n. Tí ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú wọn láìpẹ́. Àṣírí wọn ti tú. Ẹ mọ̀ pé tí ènìyàn bá ti rí pé òun relẹ̀, pé ìwà ọwọ́ ti ń fà ń lọlẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá wà ní àyíká ìlà fẹ́ fà lọlẹ̀ pẹ̀lú ẹ̀. No, Ìgbòho ò ní bá yín lọlẹ̀. Torí ẹ̀yin lẹ ṣiṣẹ́ iṣẹ́ ìjákulẹ̀ yín. Ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ìjákulẹ̀ náà lẹ́dẹ̀ máa ní ìjákulẹ̀ láṣẹ Olódùmarè. God bless all of you. We are Yoruba agitators, especially àwa tá wà nílé. We home-based agitators. Either you are in media, you are this, you are that. Tájọ́ ń jáde síta, kò sí ní kankan nínú wa tán kó bọ̀ fún o. A ti ṣe mítì láàárọ̀ yìí, wọn à kó bọ̀ fún ẹnikẹ́ni nínú wa o. Kò sí ní tó kàn wá pẹ̀lú Nàìjíríà o. Kí Nàìjíríà bá ń jà tán bá bára wọn jà kò kan ọmọ Yorùbá o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ stay away, ẹ má gba ọ̀rọ̀ Ìjìnlẹ̀ gbọ́ o. Ẹ má gba ọ̀rọ̀ Ìjìnlẹ̀ gbọ́ o. Ègbé wọn fẹ́ máa ṣe bí ẹran oníwo ni o. Dèdèrìn ló ń dà wọ́n láàmú, òpònú ni wọ́n o. Ọmọ ìrankíran ni o. Ohun tán délé bá ló ń jáde nínú wọn yẹn o. Ìwà ènìyàn, ìṣe ènìyàn láti ń mọ ọmọ tó bá jáde nílé eré. Tẹ́ bá wú ọ̀rọ̀ tí Ìjìnlẹ̀ sọ, ẹ ti mọ̀ pé kò sí àpẹẹrẹ ọmọlúàbí kankan bẹ̀. Gbogbo gúrùpù wọn ẹni kẹ́ lọ wò látòkè désàlẹ̀. Kan la rí àgbò, kan la mọ́tò húkọ, kan farun wájú mọ́ ti pàkọ́ ní tẹ́gbẹ́dání. So ọmọ Yorùbá ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Èrò ibi tán gbà lórí wa kò lè wá sí ìmúṣẹ láṣẹ Olódùmarè. A ó délé yẹ gangan. A ó délé ìlérí wa. Tí wá ní àwa lọ́lọ́run jogún ẹ̀ fún. Ṣẹ́dọ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀kọ́ náà ló tún kọ́ wa. Ó ń jẹ́ ká mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ni. Ó jẹ́ ká mọ àwọn tó jẹ́ pé olórí pípé àtàwọn tí orí wọn ò pé. Ó jẹ́ káwọn àmọ́ tó jẹ́ pé wọ́n dúró lótìtọ́ àti lódodo àtàwọn tó jẹ́ pé nǹkan fẹ́ jẹ́ ń bẹ̀. Majority àwọn tó ń tẹ̀lé wọn, wọ́n wá ipò. Ẹ jẹ́ kí n tú ṣọ́ọ̀kì yín. Orílẹ̀-èdè tí wọ́n ti gbà, wọ́n ti gbowó lọ́wọ́ àwọn kan fún àwọn ló máa jẹ gọ́vnà Èkìtì, jẹ gọ́vnà Oǹdó, jẹ gọ́vnà Ọ̀ṣun, jẹ gọ́vnà this, jẹ gọ́vnà that. Wọ́n ti gbowó lọ́wọ́ àwọn tó fẹ́ yàn as ambassador. Wọ́n ti gbowó lọ́wọ́ àwọn kan tó fẹ́ fi jẹ senator, rep lórílẹ̀-èdè tí wọ́n ti gbà. Wọ́n ti gbalé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. Wọ́n gbalé, wọ́n ti gba mọ́tò. Ẹbí wọn léèrè kán wá jáde síta pé irọ́ ni nígbà tán ṣe occupy. Wọ́n ti gbalé, wọ́n ti gba mọ́tò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀.
wọ́n dẹ̀ sọ fún wọn pé wọ́n ti gba Nàìjíríà, wọ́n ti gba Yorùbá nation, àwọn ti gba Yorùbá nation, orílẹ̀-èdè wọn ti dúró. Ẹ gbọ́ nínú ọkàn ẹ̀yin àti èmi, ẹ gbọ́ ṣé Yorùbá ti dúró? Ṣé a ti wà lórílẹ̀-èdè wa? Ó ní in paper, in documentary, we have achieved our goal. Ẹ gbọ́, ṣé ó possible? Kẹ́ ti gba orílẹ̀-èdè yín láti bí oṣù bí 9 sẹ́yìn. Láti gbà tẹ́ ti declare oṣù 10, ó ti kọjá 10 gan. Yes. January to oṣù 9, oṣù 11. Ó kù díẹ̀ kó pọ́dún kan. Kẹ́ ti gbà títí sí kẹ́ má yí bẹ̀rẹ̀ ìjọba yín. Tán bá tàn wá ẹ má jà tara wa. Irọ́ ló máa pa Ìjìnlẹ̀, irọ́ ló máa pa Dúpẹ́ Onítìrí. Àrá ló máa pa Ìjìnlẹ̀, àrá ló máa pa Dúpẹ́ Onítìrí. Ilẹ̀ Yorùbá máa mú Dúpẹ́ Onítìrí, á mú Ìjìnlẹ̀. Ṣé rí omi tó ń ṣàn jáde ní ilẹ̀ Yorùbá, á sápá Ìjìnlẹ̀ lórí, á sá Dúpẹ́ Onítìrí lórí. Gbogbo àwọn tó ń ro kókó ìran Yorùbá ò ní nísinmi, àwọn náà ò ní nísinmi. Èpè kọ́. Olórin onígbàgbọ́ kan sọ pé ohun tó bá gbìn ni ìwọ yóò ká. Ohun tán gbìn náà máa ká fún ilẹ̀ Yorùbá. Ohun tán gbìn fún ilẹ̀ Yorùbá náà máa ká. Bí ìran Yorùbá ṣe ń lọ síwájú, tán fàwọ́ sẹ́yìn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti Yorùbá wípé ẹni tó gbépo lájà yìí ṣólè bí kò ṣe ẹni tó gbà á lẹ̀. Ìjìnlẹ̀ wà lára àwọn. Nígbà tí Dúpẹ́ Onítìrí gbépo lájà, Ìjìnlẹ̀ wà lára àwọn tó gbà á. So Ìjìnlẹ̀ máa kópa àtìpín nínú ìpọ́njú tí Dúpẹ́ Onítìrí máa jẹ torí owó. Ṣùgbọ́n nígbà tí wàhálà ẹ̀ bá dé, á mọ̀ pé owó tó ń gbà lọ́wọ́ Dúpẹ́ Onítìrí àti 10 million àti $1 million tẹ́ ẹ̀ ń wá kiri látijọ́ yìí, á mọ̀ pé kò lè tán ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ẹja ṣe rere gbogbo ọmọ Yorùbá. Mo wá fi àkókò yìí sọ fún àwa tá a wà ń lé. Ojú lalákàn mi sọ́rí. Ojú lalákàn fi mi sọ́rí. Stay away for the Dúpẹ́ Onítìrí group. Stay away for Òmìnira group. They did not have anything to offer us. Wọ́n ní kankan bó ti wò kéré mọ́ láti oore kan láti ṣe ọmọ Yorùbá. Jù kán máa dà wá lágbónù, kán máa dà wá rìbá, kán máa dà wá rìbú. Stay away for them, please. Ẹ wo bí ẹ wo tójú wa ń rí. Ẹ wo tá ń là kọjá. A bag of rice 50,000, 52,000. Epo tán náà máa gbé wálẹ̀, ó ti ṣe fò, ó dòkè. A dẹ̀ ń gbọ́ wípé ọmọ Tinubu ló rán Dúpẹ́ Onítìrí níṣẹ́. Stay away for them. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ọjọ́ alẹ́ yín ó dára, kí àárọ̀ yín ó dára, kí ọ̀sán yín ó tún dára. Ẹ̀yin ọmọ Yorùbá, àgàgà àwa tá a wà ń lé. Àwọn tó ń kàmpé fún wọn lánàá, àwa ló kàn, àwọn náà ti ń bọ̀ wọn o. Ẹ lọ wo Ṣòkòtì lórí TikTok. Ló ti ń bọ̀ wọn o. Adé Tinubu Buhari àgbúrò ẹ̀ mọ́. Ojú wọn ti já ni, wọ́n ti rí òdodo. Èrò ọkàn wọn ni pé ń gbàrà tí bàbá wọn wọlé yẹ káwọn náà pákẹ́ ròdì Àbújá kan lọ máa jowó federation níbo. Olóṣèlú mà ní. Wọ́n gbàgbọ́, olóṣèlú gbàgbọ́ ọ̀dàlẹ̀ will always be ọ̀dàlẹ̀. Stay away for them. Stay away for Dúpẹ́ Onítìrí. Stay away for Ìjìnlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀lé Ìjìnlẹ̀, ẹ̀yin lẹ ń fún wọn lọ́nà, àní kẹ́ unfollow wọn. They did not have anything to offer us. Wọ́n fẹ́ kí ìran Yorùbá yìí. Wọ́n fẹ́ máa prologue ọ̀rọ̀ Yorùbá ni. Àwa la máa sọ pé no. Ẹ gbọ́, ṣé ó wà ń bẹ̀ nígbà tí Ìgbòho ń há ìbọn lé wa lọ́wọ́? Ní tó yẹ kí gbogbo wa béèrè nìyẹn. Ṣé ó wà ń bẹ̀ nígbà tí Ìgbòho ń há ìbọn lé wa lọ́wọ́? Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín. Àṣírí yín ò ní tú. God bless you.